wọ́n ń wá wọn o àwọn tí wọ́n fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ Tinubu. Bí ẹnìkan bá wà tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nínú iṣẹ́ ológun ilẹ̀ yìí ń fi gbogbo agbára wọn wá báyìí, ọkùnrin kan tí wọ́n ń pè ní Timbre Silva ni. Gómìnà ìpínlẹ̀ Bayelsa ní ọkùnrin náà tẹ́lẹ̀ láàrin ọdún 2007 sí 2012. Bákan náà ló jẹ́ òun ni mínísítà abẹ́lé fún ọ̀rọ̀ epo bẹntiróòlù láyé ìjọba Buhari. Ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní tẹ́lẹ̀ kó tó wá kúrò níbẹ̀ wọ inú APC lọ. Láti 2023 tíjọba Buhari ti lọ, òun náà dákẹ́ jẹ́ mọ́bìkan ni o. Àfi lóṣù kẹwàá tó fẹ́ parí yìí tí orúkọ ẹ̀rú jáde bíi èéfín tí wọ́n lóun ní bàbá ìsàlẹ̀ àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba. Àwọn iléeṣẹ́ ológun kò kọ́kọ́ fẹ́ kí aráàlú mọ nǹkan kan nítorí ìjayà. Kódà títí di àsìkò yìí ni wọ́n sì ń bo kinní náà họ́họ́họ́. Àmọ́ kò sẹ́nìkan tí kò mọ ẹsẹ̀ kò lọ nínú ìgbẹ́ ẹ̀. Wọ́n ní lámọrin kú abiṣu ta lóko kọrin kése àfìgbàdo yọmọlébè ní tọ̀ọ̀kùtọ̀ọ̀kù ó dáko lẹ́gàn ó dá sétílé. Ẹnìkan wá ń béèrè pé ṣé ọdẹ lẹni tó kù yìí ni àbí àgbẹ̀ ni. Gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin oṣù kan péré náà fi hàn pé kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé àwọn kan fẹ́ dojú ìjọba yìí dé. Àkọ́kọ́ ni pé kí irú ìròyìn tó jáde lọ́jọ́ 4 oṣù kẹwàá nì tó lè jáde síta pé àwọn ọ̀gá sọ́jà 16 kan ṣe àṣemáṣe àwọn sì ti kó gbogbo wọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Kìnní náà kò ní jẹ́ kékeré rárá. Bó bá jẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kò wúwo nínú iṣẹ́ ológun, aráàlú kò ní í gbọ́ kinní kan. Àmọ́ fúnra àwọn sọ́jà ni wọ́n kéde bẹ́ẹ̀ tí wọ́n láwọn kan fẹ́ ṣe ohun tó lòdì sí iṣẹ́ ológun tí wọ́n gbà, ohun tó lè dí democracy ìjọba tiwantiwa tí à ń ṣe yìí lọ́wọ́. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀ẹ̀kejì ni pé láti pààrọ̀ àwọn olórógun ní orílẹ̀-èdè yòówù kì í ṣe nǹkan kékeré, nítorí ìsọwọ́nù àti ìdánidúró tàbí ìbaniláyéjẹ́ ni kinní náà máa ń padà já sí nígbà míì. Ìdí ni pé àwọn tí kò tí ì yẹ kí wọ́n kúrò nínú iṣẹ́ ológun tí ẹlòmíín sì ní tó ọdún 10 tàbí jù bẹ́ẹ̀, bí wọ́n bá ti fa ẹnìkan yọ láti ẹ̀yìn wọn tí wọ́n sì fi tọ̀hún ṣe olórí ológun pátá, bóyá àwọn olórí sọ́jà tàbí ti nẹ́fì tàbí ti ajagun òfurufú ni, gbogbo àwọn ẹni tí wọ́n bá ju irú ẹni bẹ́ẹ̀ lọ tàbí tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ nínú iṣẹ́ ológun, gbogbo wọn yóò fi iṣẹ́ sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Bí kì í bá ṣe pé ọ̀rọ̀ wa wúwo tán pátá, ìjọba kò jẹ́ ṣe irú ìyẹn lásìkò yìí, nítorí yàtọ̀ sí owó rẹpẹtẹ tí ìjọba fi kọ́ àwọn ẹni náà ní ẹ̀kọ́ lóríṣiríṣi, àdánù ni fún ìjọba fúnra ẹ̀, pàápàá nírú àsìkò tí a wà yìí, nítorí ìrírí tí àwọn ẹni náà ní, àwọn ìrírí tó lè jẹ́ kí wọ́n rí ohun fi kápá àwọn afẹ̀míṣòfò àti àwọn jàǹdùkú tí wọ́n ń fẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa báyìí ni. Àmọ́ pẹ̀lú irú àdìsọ́kàn báyìí, ìjọba pa gbogbo ẹ̀ tì, wọ́n pààrọ̀ àwọn olórógun wọn. Bí a ti ń wí yìí, àwọn olórí ogun tuntun tí wọ́n yàn wọ́n ṣèpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ Ajé Monday ọjọ́ 27 oṣù kẹwàá yìí, níbi tí olórí ìjọba Nàìjíríà náà ti kìlọ̀ fún wọn pé kò sóhun tí kí wọ́n jẹ́ kó jẹ àwọn lọ́kàn ju ìfẹ́ sí orílẹ̀-èdè wọn lọ. Ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹwàá 2025, ilé ìgbìmọ̀ asòfin àgbà yẹ àwọn olórí àwọn ọmọ ogun náà wò, wọ́n sì fọwọ́ sí yíyàn tí Tinubu yàn wọ́n. Bẹ́ẹ̀ ni Olúfẹ́mi Olúyèdé di olórí àwọn olórógun pátá, Wáídì Ṣùáìbù di olórí àwọn sọ́jà, olórí nẹ́fì ní Ayabas, olórí ọmọ ogun òfurufú ní SK Aneke àti EAP Udiendeye tí í ṣe olórí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nínú iṣẹ́ ológun. Bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú, bí obìnrin kan bá ń jẹ́ kúmólú, a jẹ́ pé ikú ti mú akọni ilé wọn lọ nígbà kan ni. Bí nǹkan kò bá le tán, ìjọba kò ní fẹ́ fọ́nwó dànù bẹ́ẹ̀, wọn kò ní jẹ́ lé àwọn olórí ogun wọn lọ. Ohun tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé nǹkan ń kọ́ nìyẹn. Àgùntàn tí ò rọ́mọ ẹ̀ mọ́, ẹran fọhùn ó ní nǹkan ń bẹ. Àti pé títí di àsìkò yìí níjọba kò tí ì fi àwọn ọ̀gá sọ́jà tí wọ́n ní wọ́n mú látọjọ́ yìí sílẹ̀. Wọ́n wà ní tìmọ́lé níbi tí wọ́n rọ́ wọn dà sí, tí ìwádìí oríṣiríṣi sì ń lọ. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kékeré ni wọ́n ṣẹ̀, tí kò jẹ́ ohun tó lè tìjọba ṣubú, kò sẹ́ni tí yóò fàṣẹ sí i pé kí wọ́n kó àwọn ọ̀gá ológun bẹ́ẹ̀ sátìmọ́lé láti ọjọ́ yìí láì tí ì fi wọ́n sílẹ̀ tàbí gbé wọn sílé ẹjọ́. láì tí ì fi wọ́n sílẹ̀
tàbí gbé wọn lọ sílé ẹjọ́ tàbí rọ́ wọn dànù lẹ́ẹ̀kan. Àmọ́ nítorí ẹ̀ṣẹ̀ náà ní dídojú ìjọba bolẹ̀ nínú ni wọ́n ṣe wà níbìkan tẹ́nìkan ò lè sọ ju àwọn ológun tó mú wọn lọ. Okùn wá ní gùngùngùn kó má ní ibi tí wọ́n ti fà á wá. Ẹnìkan gbọ́dọ̀ wà níbìkan tí yóò náwó lórí ètò ìfìbọn gbàjọba yìí, torí ẹnu òfìfo kì í ró nàmùnàmù. Ohun tí wọ́n ṣe ń wá Silva kiri nìyẹn. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ológun ti lọ sílé Silva ní Àbújá lọ́jọ́ àbámẹ́ta Sátidé tó kọjá yìí o. Wọ́n sì múra láti gbé e lọ tó bá jẹ́ wọ́n rí i ni. Àmọ́ ẹ̀fọn ti fẹ́, ọmọkùnrin ti lọ. Ṣùgbọ́n o, wọn ò kúrò nílé ẹ̀ lọ́wọ́ òfo. Wọ́n mú àbúrò ẹ̀ kan tó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyẹn Pàgá lọ. Wọ́n sì tún mú dẹ́rẹ́bà ọkùnrin gómìnà náà. Tí wọn ò bá yìí, wọ́n ní kóun náà tẹ̀lé wọn. Látìgbà tí wọ́n ti gbé wọn lọ yìí, kò sẹ́nìkan tó lè ní òun mọ bí òun ti lè rí wọn. Silva ti ránṣẹ́ láti ìlú òyìnbó tó wà ṣá o. Ó fohùn ránṣẹ́, ó lóun kọ́ ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀, torí òun ò mọ kinní kan nípa fífipá gbàjọba tàbí ìdìtẹ̀gbàjọba. Nígbà tó jẹ́ ọmọ APC lòun, tó sì jẹ́ tọkàntara lòun fi wà lẹ́yìn ìjọba Tinubu yìí. Nígbà tó jẹ́ Tinubu fúnra ẹ̀ ọ̀rẹ́ òun ni, kí lòun yóò wá máa dìtẹ̀ mọ́ ìjọba rẹ̀ sí nítorí kíni? Ó ní ohun tó ṣe ní láàánú nínú ọ̀rọ̀ yìí ni pé àwọn ọmọ ẹgbẹ́ APC kan ni wọ́n wà nídìí ọ̀rọ̀ náà o. Àwọn tí àwọn jọ ń ṣe APC ní Bayelsa yìí náà ni pé níbẹ̀ ni wọ́n ti ń hun ìhun kíhun yìí jọ pẹ̀lú àwọn míì tí wọ́n fẹ́ tinú ẹgbẹ́ tiwọn wá sínú APC, tí wọ́n fẹ́ bà orúkọ àwọn tí wọ́n ti wà níbẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kí wọ́n lè ráàyè fìdí jókòó sórí àga àwọn yẹn tí wọ́n bá dé. Bí Silva bá jẹ́ ọmọ APC tó sì jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ Tinubu bí òun náà ti wí, kí wá ni wọ́n dárúkọ ẹ̀ mọ́ àwọn tó fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu sí. Àmọ́ bí wọ́n bá fa gbùrù yóò fa igbó ni o. Owó tí wọ́n bá nínú àkáǹtì àwọn tí wọ́n mú tí wọ́n ní wọ́n fẹ́ fìbọn gbàjọba yìí, owó ńlá ni. Ibi tí wọ́n sì ti ní owó náà ti wá, iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè Niger Delta tí wọ́n ń pè ní NDDC ni. Wọ́n ní bílíọ̀nù 55 kan, 45 billion naira kan, tó jẹ́ owó kọ́ńtíráàtì kan tí wọ́n gbé jáde níbẹ̀. Lára owó yìí ni bíi bílíọ̀nù 20 ti wọnú àkáǹtì àwọn ọ̀gá sọ́jà kan. Àwọn náà ni wọ́n sì wà nídìí ìfipágbàjọba tí wọ́n ń sọ yìí. Ohun tí wọ́n ṣe ni wọ́n ń pe àwọn lọ́gàálọ́gàá ibiṣẹ́ NDDC yìí fún ìwádìí tó jinlẹ̀ nìyẹn. Ńlọrọ̀ bá di kólórí dorí èmú nílé iṣẹ́ náà tí àwọn ọ̀gá ńláńlá níbẹ̀ sì ń pa gílọ́gílọ́ kiri tí àwọn míì ń sá kíjokíjo. Níbi tí ọ̀rọ̀ ti kan Silva rèé o. Nítorí ẹni tó jẹ́ olùdarí àgbà pátá fún iléeṣẹ́ NDDC yìí, Samuel Ogbugu, Silva ló fà á kalẹ̀ gẹ́gẹ́ bí olùdarí. Yàtọ̀ síyẹn, Ogbugu tí wọ́n wí ni olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà, Chief of Staff, nígbà tí Silva fi jẹ́ gómìnà Bayelsa. Bẹ́ẹ̀ ni owó tí wọ́n bá lọ́wọ́ àwọn ológun yìí gba àkáǹtì Silva kọjá. Ìdí wàhálà nìyẹn o. Ohun tí wọ́n ṣe ń wá kiri náà sì rèé pé ẹni tí a bá bá apá adìyẹ méjèèjì nínú ìṣàsùn ẹ̀, tí a bá itan kan níbẹ̀ pẹ̀lú orí, àfi ká béèrè bí adìyẹ ilé kejì tí wọ́n ń wá ṣe sọnù o. Silva lọ̀gá ọ̀gá àgbà NDDC lówó ti jáde sápò àwọn ọ̀gá sọ́jà tí wọ́n mú pé wọ́n ń ṣe mọ̀nàmọ́ná. Silva mọ̀ nípa kọ́ńtíráàtì tí wọ́n gbà tí owó fi jáde láti bẹ̀. Nínú owó náà sì bá àkáǹtì ẹ̀ kọjá. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ yìí wá fẹ́ kí ọkùnrin gómìnà Bayelsa tẹ́lẹ̀ náà wá ṣàlàyé fún àwọn. Bó tiẹ̀ jẹ́ pé ìta ló wà tó ti ń ṣàlàyé pé òṣèlú ìpínlẹ̀ náà ni wọ́n fẹ́ fi kó bá òun. Síbẹ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ń sọ pé ọ̀rọ̀ òkèèrè bí kò bá lé 2 àdí 3. Ẹni tó bá mójú ajé kò nísọ̀ ló parí iṣẹ́ alárinà. Wọ́n ní bóun fúnra ẹ̀ bá wá tó bá ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí yóò yé àwọn yékéyéké ju kó wà lábẹ́ àwọn òyìnbó kó máa fọhùn bí eégún látọ̀hún lọ. Ṣùgbọ́n kò jọ pé Silva yóò wálé torí ọ̀nà ẹ̀ jìn bí efele. Ẹni bá sì fẹ́ rí ní pàjáwìrì bẹ́ẹ̀ yóò dé ìgbèrí òkun òun ìlàjì ọ̀sà torí ọkùnrin náà ti tẹkọ̀ létí tipẹ́. Nínú àwọn ọmọọṣẹ́ tó wà nílé ẹ̀, Julius Bokoru sọ pé bá a ti ń sọ̀rọ̀ yìí kò sí ọlọ́lá jùlọ Silva nílé. Òun àti ìyàwó ẹ̀ Alayingi Silva ti lọ sílùú òyìnbó ó ṣe díẹ̀. Ètò àyẹ̀wò ìlera ẹ̀ ló bá lọ. Ó wà ní orílẹ̀-èdè United Kingdom bí a ti ń sọ yìí. Lẹ́yìn tó bá kúrò níbẹ̀ ó ń lọ sí ìpàdé àgbáyé kan tí wọ́n fẹ́ ṣe ní Malaysia.
ìyẹn ló ṣe ń yà mí lẹ́nu nígbà tí mo bẹ̀rẹ̀ sí gbọ́ lóríṣiríṣi pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lọ sílẹ̀ nǹkan tí wọ́n ń wá kò yé mi o bó tiẹ̀ jẹ́ pé wọn ò tí ì sọ ohun tí wọ́n ń wá ọ̀pọ̀ àwọn ilẹ̀kùn olówó iyebíye tó wà níbẹ̀ ni wọ́n bàjẹ́ bẹ́ẹ̀ ni wọn ò mú nǹkan kan kúrò níbẹ̀ o láti ìgbà tí ẹ̀mí sì ti mọ ọlọ́lá Silva kò sí kinní kan tó ṣe rí láti lè dí ìjọba democracy lọ́wọ́ láti àsìkò tó ti wà nílé ìgbìmọ̀ asòfin ní Bayelsa títí tó fi di gómìnà nǹkan tí mo tiẹ̀ tún mọ̀ ni pé kò síyèméjì nínú ìfẹ́ àti àtìlẹ́yìn tó ní fún Tinubu o òun ló kó gbogbo àwọn àgbààgbà APC ìpínlẹ̀ náà jọ pé àfi kí gbogbo wọn fọwọ́ sí i pé Tinubu nìkan la fẹ́ láàrẹ ní 2027 lórí ohun tó sì dúró lé nìyẹn ìdí tí wọ́n ṣe wá ń dárúkọ ẹ̀ káàkiri yìí kò yé mi o. bí ọ̀rọ̀ bá wá rí báyìí àfi kí Silva jáde kí orúkọ ẹ̀ tó bàjẹ́ nítorí ohun tí wọ́n ń hun mọ́ ọ lẹ́sẹ̀ yìí le díẹ̀ àmọ́ bó bá jẹ́ bọ́rọ̀ ti rí làwọn èèyàn ẹ̀ ń sọ yìí bóun náà bá jáde síta tó dé ọ̀dọ̀ àwọn agbófinró wọ̀nyí tó ṣàlàyé fún wọn pé báyìí kàṣá báyìí kàwòdì nígbà tí wọ́n bá ti yẹ ọ̀rọ̀ ẹ̀ wò tó jẹ́ kò ní kọ́kọ́rọ́ kan nínú gologini lẹ́dìẹ́ ń ti oko èèmọ́ bọ̀ yóò jáde kúrò lálàáfíà ni. ó wàá kù ẹni tí yóò ní kí Silva jáde báyìí o bí Silva kò bá sì jáde ariwo ò ní tán nílẹ̀ ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ alátiṣe tí mo àti ṣe ara ẹ̀ bí ajá bá forí kó eégbọn iṣẹ́ di iṣẹ́ olówó ẹ̀ nìyẹn o. Ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn tí wọ́n ní wọ́n fẹ́ẹ́ fipá gbàjọba yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn a kú déédéé àkókò yìí o.